jẹ́ pé ìta ń dojúkọ àwọn eléré tẹ́ ẹ bá mọ̀ ẹ ò ní fojú do lórin kankan ní dúníyàn. lọ́jọ́ kan Àlàó Adékúnlé mo ń bọ̀ láti London ni mo ní transit ní Germany bí mo ṣe ní transit mo ń bọ̀lẹ̀ nínú ọkọ̀ kí n lọ parọ́ kí n parọ́ ọkọ̀ mi bọ́ sí mi tí ó gbé mi wá sẹ́kọ̀ọ́ Àlàó Adékúnlé náà bá pè mí sórí aago Àlàó Adékúnlé mo lẹ́yìn ará Nàìjíríà ẹ̀yin ará ilé ẹ ṣàmọ̀ pé mo ti ń bọ̀ wá sílé kí ló fa kọ́ rí o. mo ní kí ni ìdí pípé yìí Àlàó Adékúnlé máa dé bá a ṣeré-igi ìgbà tí mo máa gba àgọ́ Àlàó Adékúnlé ẹkún ni mo ń gbọ́ o kí ló fẹ́ kún. wọ́n sọ fún mi pé àbúrò mi ẹni tó bí tẹ̀lé mi gangan ọmọ ìyá mi ọmọ bàbá mi wọ́n sọ pé ó fàyẹ̀lẹ̀ wọ́n ló ti kú. omi jẹ́ bọ́ lójú mi Àlàó máa dìbà ṣeré-igi pé àṣẹ bí mo ṣe ń lọ lóyìnbó mi ò ní dé padà bá ṣùgbọ́n bí mo ṣe ń tẹ̀lé níjọ́ kejì mo gbẹ́rù o mo pọ̀ bí eré lọ Àlàó máa dìbà mo bẹ̀rẹ̀ sí kọrin mo bẹ̀rẹ̀ sí tún níjó ṣùgbọ́n inú mi ò dùn mo dẹ̀ múnú ayé dùn lọ ṣé mo lè dọ́wọ́ padà kí n sọ pé mi ò ṣe ni ìdojúkọ eléré ó pọ̀ lọ́jà ara ó pọ̀ lọ́jà ara ṣeré-igi inú eléré dùn kò dùn Àlàó Adékúnlé òun láti mú ààyè dùn jẹ jaburata bí mo ṣe wà ń bí ẹnìkan kò mọ tó ń bẹ lọ́kàn mi akọ̀ ńlá ti jó Sule ṣeré-igi ìdojúkọ eléré pọ̀kan o ẹ máa fojú pa wọn rẹ o Sule ṣeré-igi ẹni tí ó kọrin ọgbọ́n náà jẹ́ ń tó lọ́pọlọ gbogbo nǹkan ni ó máa rò ó. ìgbà mi olórin akọrin àwọn tó ń gbọ́ wọn lè ṣì gbọ́ ó ti kó sínú wàhálà nìyẹn ó dẹ̀ yàtọ̀ sí ohun tí wọ́n ń rò ó. Ọlọ́run jẹ́ máa ṣe jẹ́ kára rẹ̀ sì wá gbọ́. Ọlọ́run máa ṣe jẹ́ kára rẹ̀ sì wá gbọ́ Sule ṣeré-igi. ó tiẹ̀ tó kó máa kọrin kí wọ́n ní kí ni ń wí ó dẹ̀ ń gbìyànjú ni wọ́n tún wọ́n sọ pé kí ló ń wí. Àlàó Adékúnlé dákúndábọ̀ má jẹ́ kí gbogbo wa ṣe lásán gbogbo ẹgbẹ́ olórí àmì o. torí ẹ gbogbo musician tó ń bẹ níkàlẹ̀ gbogbo yín mo kí o Sule ṣeré-igi. gbogbo wa ò máa ní ṣáṣẹ́ tì í láéláé wọn ò ní fore tí wàá ṣàpínlẹ̀ o. torí ẹ ló ṣe jẹ́ pé mo máa ronú ní gbogbo ìgbà ó dàbí pé kọ́lọ́hún fún mi ní time kó fún mi ní chance kó fún mi lágbára Àlàó Adékúnlé kí n fi fa gbogbo wa sókè lẹ́ẹ̀kan ṣóní. tí n bá lọ opportunity láti ṣe bẹ́ẹ̀ mi ò ní jẹ́ kó dọ̀là Àlàó Adé máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni. àwọn eléré ń pè é ní ọ̀gá o wọ́n ṣe tọ́lẹ̀ fún ẹ kí ló fi ń jẹ́ ọ̀gá wọn gan. kí tiẹ̀ ló fi ń gbá tọ́lẹ̀ lọ́wọ́ wọn. ṣé torí pé ó ṣáájú wọn bẹ̀rẹ̀ sẹ́ni àbí nítorí pé ó ṣáájú wọn dáyé àná káàsì rẹ̀. wo bí ọ̀gá olórin ṣeun tán máa ròyìn. má ṣe ń torí kankan ṣe ń torí pé ó ti débẹ̀ síwájú wọn. ìwọ náà gbé wọn débẹ̀.
kò dìgbà tó bá pọ̀ kan o tó bá sọ rẹpẹtẹ ìwọ̀n tó bá ní ṣe díẹ̀ lóòótọ́ gbogbo ayé kọ́ ló máa ń appreciate gbogbo èèyàn kọ́ ló máa ń appreciate ṣùgbọ́n ń jọ́tọ́ bá débẹ̀ àwọn náà àwọn àmọ́ bó ṣe ń rí Sule mọ̀nà ṣẹ́ríkì. gẹ́gẹ́ bí eléré ìta gbọ́dọ̀ nídìí aláti tẹríba fẹ́ni tó tó wa fẹ́ni tó jì wá fẹ́ni tá ìjọjẹ́gbẹ́ ìgbà míì wọ́n á máa wò ó pé ṣẹ́ni tó yẹ kó máa tẹríba fún rẹ̀ ìwọ ló mọ̀ iṣẹ́ tá a gbé dání requirement ẹ̀ níyẹn Sule mọ̀nà ṣẹ́ríkì. a gbọ́dọ̀ jọra wa lójú nítorí pé ìntẹ́lẹ̀ yìí mú wa ìntẹ́lẹ̀ yìí mú wa ìntítọ̀ ń mú wa òun lápapọ̀ àwa náà ta fi ń jẹ èèyàn. bó kọ́lé tó ra mọ́tò rẹpẹtẹ tó bá ń kọ́ fújì yìí o ìntítọ̀ ń mú wa títẹ̀ yìí mú wa òun ló papọ̀ Sule mọ̀nà tó fi ń gara. eléré intoni dìpọ òyìnbó sọ pé appearance shows the manner yorùbá sọ pé tá a bá ṣẹ̀rìn la kó ní òun láti yọ dáadáa tó o bá yọ dáadáa ara requirement ni owó tó o bá pa yọ yẹn sọ́tọ̀ òun láti jáde dáadáa kó rí mi dáadáa kó má lọ kó mi mọ́ rògà eléré mi wọ́n ti gbé dénú sẹ́ẹ̀lì kan tó mọ̀ pé olórin ni nígbà tó jẹ́ pé yàmàyàmà ni ó múra ìjẹkújẹ ìmúkúmu ló ń fowó ẹ̀ mú kiri. máa gbọ́ àbí ara hàn sí ẹ aya priority ni ibi tó máa rìn sí o ara priority ni má jọ ká ẹ mọ́ bí kankan wá palẹ̀ mọ́ yín wọ́n lọ já ẹtọ́ kó máa wá pariwo eléré nìyẹn wàá máa pẹ́ mi sísan ẹgbẹ́ wọ́n ti tì mí mọ́ mi kan kirikiri mọ́ wa o ìkò kí ló ṣe rìn débẹ̀. Raymond ó dààmú. olórin kì í dúró síyàn pé ń bo olórin kì í dúró síyàn pé ń bo ni mi ò ní gbà má ṣe bẹ́ẹ̀ kódà kó lè lu kó lè dámú sasẹ́pẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ fún ni tó bá dàbí pé kò fẹ́ gbọ́ ìwọ pé kúrè mọ́ a gbọ́ eléyìí mọ́ kàn sẹ́nà sí àní experience mi ní iṣẹ́ fújì ni. tó bá ti débi kan tẹ́lẹ̀rẹ́ bá ń ṣeré ẹ wo mi náà eléré ò bá tó mílíọ̀nù níbi tí mo bá dúró sí torí pé mo represent gbogbo wa inú òsì láyé ó gbà táyé bá gbà mí mo fẹ́ kí gbogbo wa kájọ máa wà lókè dandan. ojú ọ̀run ó tẹ́yẹ fò láì fapá kanra tí n bá nílé mẹ́fà mi ò lè súnlé mẹ́fà lẹ́ẹ̀kan ṣo tí n bá ní mọ́tò mẹ́jọ mi ò lè gbé jáde lẹ́ẹ̀kan ṣo ìkọjá ààyè ni o. ayé tani kan ń yọjẹ tani kan ń yọjẹ láyé tani ń yọjẹ lẹ́nìkan ń jẹ́sù àmì ẹ̀rín jẹ́sù. mo ní ẹ máa gbọ́ mi bàbá Adéwálé gbogbo fújì musician tó ń bẹ níbí gbogbo yín mọ́ kí ọ mi ò lólódì ẹnìkan ṣoṣo Alao Madiba bàbá Adéwálé ríà lóde lóyún sílẹ̀ bàbá rọ́kìbá. bí mo ṣe jókòó lórí síìtì ń bẹ̀ yẹn Sule mọ́nà mi mò ń gbọ́ bí kálukú ṣe ń kọrin tí wọ́n pèdè Sule mọ́nà mi Alao mo fọwọ́ mo fold arms mo ń gbọ́ bí kálukú wọ́n ṣe kọrin wọn Sule mọ́nà mi Alao. bó ṣe yẹ kó wà nìyẹn gbogbo musician wàá jókòó wàá máa gbọ́ ibi tó ti kù díẹ̀ káàtó wàá máa fi tiẹ̀ gbọ́ ibi tó dùn yẹn gángan wàá máa fi tiẹ̀ gbọ́ nítorí pé tó bá kọ tiẹ̀ ẹlòmíì ló máa gbọ́ òkunlé
bí mo ṣe ń ṣe nìyẹn ibikíbi tí n bá lọ sílé mọ́nà mi o. Everywhere you go, everywhere you are, let the place be your classroom. Ilé ẹ̀kọ́ ní Sule bàbá Adéwálé. Ibikíbi tí mo ń bá wa kàn lábí Sule Dékúnlé. Ilé ẹ̀kọ́ mi ní Sule lẹ́. Ẹlòmíì wọ́n á pè é lólórin abọ́sórí stage àwa dúró. A máa kọrin. Àwọn tó dẹ̀ ń kọrin fún wa máa jó. Ẹ bá ń bí sórí òpé ni. Ìwọ tó ń lùlù ṣe kò dùn mú ẹni. Ó láti jó Sule mọ́nà mi ẹlòmíì movement yẹn lásán òun ló ní ìfẹ́ sí o. Kì í ṣe kó o máa pèdè kó o máa pọ̀fọ̀ bí ogún nde Alao máa dìbà náà wí o máa dìbà bàtà ni mọ́. Ìwọ náà wàá túraká wà jẹ́ kọ́ mọ̀ pé pàjẹ́ kọ́ mọ̀ pé ń dùn mú ẹ Sule mọ́nà Ìbàdàn náà Dékúnlé. Àbí tùǹgbà Sule mọ́nà mi wọ́n ní lára àlùjọ aláyé ló wà mí wọ̀ mí ní bọ́dì. Ìwọ náà ò láti jó jẹ́ kán ayé kan mọ̀ ipò tó ń lù fún wọn yìí ó wò wọ́n kan lára Sule bàbá Adéwálé. Wàá túraká nítorí pé òun láti jẹ́ kínú ẹ̀dùn Ìbàdàn náà Dékúnlé.